ó lè nínú ilé ayé ju tó ló wà pọ̀ fún ọ lọ gbogbo bó tilẹ̀ wù kó gbìyànjú tó kódà tó bá fò tó bá dẹyẹ ó lè ní ju tó ló wà pọ̀ fún ọ lọ. Ar-Rahman Olúwa Ẹlẹ́dàá wa òun náà ni aláàánú jùlọ àánú rẹ̀ kárí gbogbo èèyàn láyé bí Olúwa Ẹlẹ́dàá wa máa ń fẹ́ni tó bá fẹ́ àtẹni tí kò fẹ́ láyé ṣùgbọ́n lálùkìyàmà kò ní fẹ́ ní kankan lálùkìyàmà àfàwọn tó bá fẹ́ torí ẹni ó ní Ar-Rahim. Olúwa ọ̀sà àwọn olùgbàgbọ́ òdodo àwọn ẹni tó gbáyé sẹ́sì Olúwa ọ̀sà àwọn kẹ́ tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàmà eléyìí túmọ̀ sí wípé Allahu Azza wa Jalla òun náà ni ọba olórúkọ púpọ̀ òun ni Allah òun náà tún ni Ar-Rahman òun náà tún ni Ar-Rahim òun náà tún ni As-Salam òun ni Al-Mu'min òun ni Al-Muhaymin òun ni Al-Aziz òun ni Al-Jabbar Al-Mutakabbir àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pípọ̀ torúkọ Olúwa Ẹlẹ́dàá wa pọ̀ kò sọ́ di púpọ̀ torí pé qul huwa Allahu ahad sọ fún wa pé Allahu ọ̀nà lọ́bọ̀ kan ṣoṣo pípọ̀ tí orúkọ Allahu pọ̀ ọ̀sọ́ di púpọ̀ ṣùgbọ́n àwọn orúkọ yẹn ń tọ́ka sí Olúwa Ẹlẹ́dàá wa ti ṣe jẹ́ olórúkọ púpọ̀ àbí ìròyìn tọ́pọ̀ nítorí pé gbogbo orúkọ kọ̀ọ̀kan kò sí kan nínú rẹ̀ tá à ní mú ròyìn nínú ẹ̀ àwọn àròyìn tó jẹ́ pé wọ́n ń ṣẹ lódodo tí èyí ṣe pé àkànjẹ́ orúkọ lásán à ń wá ìtumọ̀ rẹ̀ ká ìtumọ̀ rẹ̀ ọ̀sẹ̀ kìí ṣe ti Allah. àwọn ọmọnìyàn nígbà táwa bá sọ wọn lórúkọ á rí i pé a lè sọ wípé Adélábí Owólabí Ọlálábí gbogbo àwọn ọmọ tá a pè báyìí á rí i pé aràn kan ní Adélábí tó bá yẹ kó máa ń joyè nílé tí wọ́n máa ń jọba ẹ fojú sun yín pé ọmọ yìí yóò jọba láyé rẹ̀ ṣùgbọ́n ó ṣeéṣe kó jọba ó sì ṣeéṣe kó má jọba àìmọye Adéyẹmí àìmọye Adéníyì àìmọye Adélékè àìmọye Adélábí àìmọye Adélání tó ṣe pé wọ́n máa wá adé lórí ẹlòmíì ni kò ní dórí tiẹ̀ títí tí ó fi kú nítorí pé Allahu ọkọ ọmọ pé yóò jọba bẹ́ẹ̀ ni Owólabí orúkọ ni ẹran kan sí ni kọmọ yìí ọmọ tàwọnà kọmọ yìí ọmọ fowó kù kọmọ yìí ojúlówó ṣùgbọ́n tó lu Ẹlẹ́dàá tó bá kádàrá wípé ọmọ yìí ò ní lówó aláìní mẹ̀kúnnù tálíkà olóṣì ìní ọ̀sẹ̀mù olóṣì ní òkú kò sí bàbá ńlá kú ẹni tó lè sọ́dọ̀ lówó torí ẹ̀ àkọọ́lẹ̀ ti síwájú àwọn aràn kan ní Akínlábí ń sá fáyán Akínlábí ó ń sá fún èkòló tí Akínlábí ní wọ́n wá rí èkúté tí ò ní túlẹ̀ eléyìí túmọ̀ sí pé ẹ̀yin ràn kan ní kọjá kín so ṣùgbọ́n máa jójó torí ẹ̀ kìí ṣe bẹ́ẹ̀ làwọn orúkọ ti Allah gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú orúkọ Allah ó ń bẹ tìtúmà tí sẹ̀sẹ̀ ṣùgbọ́n o nínú al-aqida àwọn sọ pé àwọn orúkọ tó ló ń jẹ́ yìí àwọn orúkọ yẹn ti ń jẹ́ tiẹ̀ àwọn àròyìn tó tara wọn jáde ti ń jẹ́ tiẹ̀ àwọn àròyìn tí ò tiẹ̀ tara orúkọ jáde ti ń jẹ́ tiẹ̀ síwájú kó tó dẹ́dà kan síwájú ká tó rórí pa àwọn orúkọ fa huwa al-khaliqu qabla an yakhluq asẹ̀dáni Allah kó tó dá kankan fa huwa al-qadir qabla an yakhluq òní ọba alágbára oníkápá ṣáájú kó tó dá kankan òní ni al-muhyi ọba tí mú ní sẹ̀mí kó tó di pọ́ dá kankan tí wọ́n máa sẹ̀mí wa huwa al-mumit ònlọ́ba tí pààyàn tí pẹ̀dá kó tó di pọ́ dá kankan tó ṣe pé ó lè pa bẹ́ẹ̀ lÓlúwa wa rí àwọn orúkọ Allah bó ti ṣe wá ń bí bisimilahi rahman rahim ó jẹ́ àpẹẹrẹ tó yẹ ká máa fi síwájú gbogbo ní ta bá fẹ́ ṣe torí pé bá àtẹrí bẹ́ẹ̀ ọ̀rọ̀ máa ń kankan tá a ti parí ayé abda'u bisimilah àbí bisimilahi abda'u
bisimilahi bidayati bíbẹ̀rẹ̀ mi mò ń bẹ̀rẹ̀ lórúkọ Allah mò ń bẹ̀rẹ̀ lórúkọ Allah torí délé yìí Allah ọ̀nà lẹ́lẹ́dàá wa Allah ọ̀nà lóní wa Allah ọ̀nà lórúkọ tí kò sí ẹni tó lè jẹ́ àyàfi Allah nìkan. bisimilahi rahman rahim nígbà tí anabi Muhammad sallallahu alayhi wa sallam tó ń pèpè lọ sí di ẹsẹ Islam kẹ́ ẹ lè bá a sinmi ẹsẹ Islam kẹ́ ẹ lè bá a ṣoríire Allah náà ní kẹ́ ẹ máa jọ́sìn fún. àwọn kèfèrí bá débi wípé wọ́n ní Allah tó ń gbìyànjú ròyìn rẹ̀ fún wa nítorí pé àwa ní ìsìn oníkálukú ajámání bóòlù ọjẹ́ á ròyìn ara wa lórí àwọn bàbá wa lórí àwọn bàbá bàbá wa àti ibi tá a ti wá kó tó di pa dára ibi tá a wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ròyìn Allah yẹn náà fún afẹ́mọ̀ tó ń ti wípé kó tó di pé Islam dé torí pé alágídí lolúwa dá àwọn kèfèrí torí pé tí wọn ò bá lágídí wọn ò bá ti jẹ́ kèfèrí tí wọn ò bá lágídí wọn ì bá ti jọ́sẹ̀ bọ nítorí pé tí wọn ò bá gbágídí burúkú ti ń dọ̀ ọ́ láàmú ó dúró níwájú igi ó dúró níwájú èpẹ̀ ó dúró níwájú òkúta olóòní kọ́ bọ́ gbọ́ bùkátà rẹ ọlọ́takú tí odò lọ́rùn olóòní kọ́ bọ́ gbọ́ bùkátà rẹ omi sì yáde ó gbé ọ lọ òfura àwọn ẹni tó gbé lọ lọ́dún yìí tó bá dọdún tí ń bọ̀ nítorí pé àwọn kèfèrí lágídí àwọn mi ó ti wádìí odò lọ́dún tí ń bọ̀ kó lè bá gbá wọn náà lọ tọmọtọmọ. akramakumullah ṣáájú kó tó di pé ìsìláàmù dé wọ́n máa ń sọmọ ní Abdullah àbóòlẹ̀ mọ̀ síngbà tẹ́ǹfì sọmọ ní Abdullah tó fi wá jẹ́ kó di tuntun nígbà tá nàbì Muhammad sallallahu alayhi wa sallam adé tó di tuntun tí wọ́n sọ pé ròyìn Allah yín fún wa bàbá tó bí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tẹ́ ẹ bá gbàgbé kí lórúkọ rẹ̀ Abdullah bàbá yìí sì kú kó tó di pé ànábì gan dáyé kó tó di pé ànábì gan dáyé ni bàbá yìí ti kú bọ́n sọ àmọ́ Allah tẹ́ǹfì sọmọ ní Abdullah Abubakar radiyallahu anhu oní Abdullahi ló kọ rẹ̀ wọ́n sọ Abdullah kó tó di pé Islam dé àwọn àmọ́ Allah torí ẹ̀ ni Allah azza wa jalla fi sọ pé wala in sa'altahum man khalaqahum la yaqulunna Allah tó bá bí wọ́n lè rí pé ta ló dá wọn gbogbo wọn mo búra wọ́n dọ̀ lóhùn pé Allah torí pé Allah ọmọ tí ò tí ì ṣẹlẹ̀ pé tó bá ṣẹlẹ̀ báwo ni ó rí kí á nìtumọ̀ àbẹ́rẹ́ tá à ń ṣe ní agídí burúkú yìí náà agídí burúkú yìí gbàtà Nàbí sallallahu alaihi wasallam tí ń lọkùn rẹ̀ sí wọn létí pé Allahu nìkan lẹ gbọ́dọ̀ máa sìn ayé Al-Qur'ani náà tó sọ̀kalẹ̀ qul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad gbogbo súra yìí ó ṣe àkójọpọ̀ àwọn àròyìn Allahu àtàwọn orúkọ rẹ̀ torí àwọn sọ pé ó ṣe dọ́gba pẹ̀lú ìdákanu mẹ́ta Al-Qur'an qul huwa Allahu ahad sọ pé Allahu ọ̀kan ṣoṣo ni ọ̀kan ṣoṣo ni kò pé méjì nítorí pé tó bá pé méjì kò ní jẹ́ Allah tó bá pé méjì kò ní jẹ́ Allah ìyẹn ni pé kò ní jẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí ká jọ́sìn fún nítorí pé ajẹ́pẹ́ lomiin náà wà tí ń serú tí ń ṣe ajẹ́pẹ́ ni tí bá ń serú tí ń ṣe náà wọ́n dìjọ lẹ́tọ̀ọ́ sí tó lẹ́tọ̀ọ́ sí ni. Allah kò pé méjì ẹyọkan ni tó ń jọ́ tó máa tún wá ń sin nǹkan kan mí papọ̀ mọ́ Allah fa anta mushrikun kafir kèfèrí ni ọ̀sẹ̀ bọ̀ ni ọ gbogbo bó tilẹ̀ wù kọ́ para rẹ láró kò tún jàǹjẹ́lu kọ́mọ kọ́lẹ́tọ̀ kan anta kafir anta mushrik nítorí pé kò sẹ́ni tó lè ṣe ti ń ṣe báwo wá ní nǹkan kan ṣe lè lẹ́tọ̀ọ́ sí ń tọ́jẹ́ tọ̀ rẹ̀ eléyìí túmọ̀ sí wípé lọ́dọ̀ táwọn èèyàn ìnigi kan ò ti lè dágbó sí
kìí ṣe tá à ń bá ń sọ̀rọ̀ Allah. Qul huwa Allahu ahad, sọ pé Allahu ọ̀kan ṣoṣo ni, kò pé méjì. tẹ́lẹ̀ bá yé wa, ìgbà tí àwọn kèfèrí tó gbọ́ tá Ànábì sallallahu alaihi wasallam máa ń ṣàdúà tó wọ́n sọ pé ya Allahu ya Rahman, wọn ni tọ́ ọ̀sẹ̀lẹ̀ o. Muhammad sallallahu alaihi wasallam ó ní káwọn ọmọ ṣẹbọ, ó ní ká pa gbogbo sàtì, ká má bọ àwọn agimá, ká má bọ àwọn ìpẹ̀má, ká má sin Allah, èwo tún ní Ar-Rahman. Nítorí pé lọ́dọ̀ tiwọn ìgbàgbọ́ tiwọn ní pé tó bá ti pè ní Allah, ó yẹ kọjá kó kọ̀ọ̀kan ní òní, torí pé Qul huwa Allahu ahad, táwa tún ní jẹ́ Rahman, oníkàmá ṣẹbọ, ìwọ náà ṣẹbọ. Nǹkan ní kí nǹkan má yé èèyàn kéèyàn ó sì má béèrè, ọkàn máa dagboru ni, lọ́mọ wíwíkú, lọ́mọ sọsọkúsọ, ló lérò pọ́rọ̀ lọ́ ń sọ, pàápàá jùlọ gbogbo ẹni tí ò bá mọ̀ nípa Islam yìí tó fẹ́ dá sí i. Sọkúsọ lásán lọ́mọ sọ pẹ̀lẹ́nu rún. Báyìí Olúwa ní qul ud'u Allah aw ud'u Ar-Rahman ayyamma tad'u falahul asma'ul husna. Ẹ pè ní Allah, ẹ pè ní Ar-Rahman, èyí yòówù ẹ bá fi pè é, orúkọ Allah náà ni, òun náà ló ní àwọn orúkọ eléyìí tó ṣe kó sùn wájú. Torí ẹ̀ la ṣe sọ nínú ilmul aqida wípé ta'addudul asma' la yastalzimu ta'addudal musamma. Torúkọ bá pọ̀ kò pé kí n ta forúkọ pípọ̀ pè kó nà òdì púpọ̀. Eléyìí dájú sáká lára ọmọ èèyàn, àwa tá a jẹ́ èèyàn àmọ́ bẹ́ẹ̀ dájú sáká. Báwo wá ni nípa Allah? Allah tó ṣe pé laysa kamithlihi shay'un, kò sí nǹkan kan tó farajọ, kò sí nǹkan kan tó dàbí rẹ̀. Ní ìsìn wọn ni wọ́n sọ ní Abdulsami', wọ́n sì tún sọ ní Abu Abdillah, láti kónkóló rẹ̀ wọ́n ti sọ bẹ́ẹ̀. Wọ́n sì tún sọ ní Ọlálérè àbí Adélérè, wọ́n sì tún sọ ní Ọláwọlé Tọ̀míwá, wọ́n sì tún sọ ní Àlàmú. Ẹ dàpọ̀ sọ́sọ́ ọmọdé púpọ̀ ni, ibà mẹ́yọ̀ kan náà ni. Pípọ̀ orúkọ kò sẹ́ni tá à ń forúkọ púpọ̀ pèdè púpọ̀. Ìyẹn àwa tá a jẹ́ èèyàn tó ẹ pé ru wa pọ̀, báwo wá ni Allah tírú rẹ̀ kò sí. Torúkọ rẹ̀ bá pọ̀ kò túmọ̀ sí kó náà ti di púpọ̀. Àfi lọ́dọ̀ àwọn tó bá yẹ kí wọ́n dorí kodò, orí náà fi ń tẹlẹ̀, wọ́n kásẹ̀ òkè, àwọn ló lè máa sọ̀sọ̀kúsọ báwọn wípé ńgbà tó kọ rẹ̀ ti pọ̀, ajá pé púpọ̀ lò náà. A sọ pé àwọn orúkọ Allah, Olúwa nìkan ló mọ iye òǹkà wọn, àwa kò máyé rẹ̀, àwa kò máyé ẹ̀. Ṣùgbọ́n a gbàgbọ́ páwọn orúkọ yìí pọ̀, ọ̀pọ̀ àwọn àròyìn rẹ̀ náà sì pọ̀. Ìròyìn pọ̀, orúkọ pọ̀, àwa gbàgbọ́ pé ìròyìn pọ̀ ju orúkọ lọ. Nítorí pé gbogbo orúkọ kan nínú àwọn orúkọ Allah là máa tàtàrà rẹ̀ yọ ìròyìn kan. Adébútí orúkọ ṣe pọ̀ sí, iná ní ìròyìn pọ̀ sí, ṣùgbọ́n àwọn ìròyìn kan wà tí wọn tàtàrà orúkọ wá, àwọn dúró pọ́nbélé tiwọn ni. Ètò túmọ̀ sí pé àwọn ìròyìn Allah wọ́n pọ̀ ju àwọn orúkọ rẹ̀ lọ. Nínú hadith anabi Muhammad sallallahu alayhi wa sallam, ó ní inna lillahi tis'atan wa tis'ina isman man ahsaha dakhala al-janna. Dájúdájú àwọn orúkọ mọ́kàndínlọ́gọ́rùn kan wà fún Allah. Ẹnikẹ́ni tó bá fi lè sọ wọn
fi wọ́n ṣiṣẹ́ sí wàhù yọ wà lìjànà. a sọ pé eléyìí kò tọ́ka sí pé àwọn orúkọ Allah kò ju 99 lọ, ṣùgbọ́n àwọn orúkọ tí ìdájọ́ ẹni tó bá sọ wọn fi wọ́n sí wàhù fi ṣiṣẹ́ yọ wà lìjànà rọ̀ mọ́ oní 99 ẹ̀. ètò túmọ̀ sí pé tó o bá mọ àwọn orúkọ 99 nínú àwọn orúkọ Allah tó o sì jẹ́ kí ìtumọ̀ àwọn yé ọ wá sọ wọn, ọha wọn, ọmọ wọn, ọmọtúmọ̀ wọn, ó sì jẹ́ kó lápá nínú wà ìṣe àti ẹ̀sìn rẹ̀, àjẹpọ̀ wọn náà ti wá bí àdéhùn. ẹnì pé gbogbo wa náà lámà pé adámà nínú orúkọ Allah, ṣùgbọ́n sí gbogbo wa ń bẹ nínú ẹni tó sọ wọn. ìbéèrè ńlá nù. kódà àwọn míì bẹ tó yẹ pé wọn á jókòó, ó lè kó ń ṣe díkìrì, wọn sọ pé huwa Allahu, huwa Ar-Rahmanu, huwa Ar-Rahimu, huwa As-Salamu, ṣe ń tán wí nìyẹn. kì í ṣe ń tán wí nìyẹn. ní ìsìlá pèjúwe a mọ̀ pé Allahu huwa As-Sami', Allahu ní ọba olùgbọ́. mo ti mọ̀ pé léyìí nínú orúkọ Allahu ló wà. màá wá mọ orúkọ yìí pé ìròyìn kan ó jáde lára rẹ̀. ìròyìn yẹn ni sífẹ̀tù sam'i, ìròyìn gbígbọ́. ìròyìn gbígbọ́ yóò jáde látara as-sami', a jẹ́ pé olùgbọ́ ọ̀nà ni Allah. tó bá jẹ́ bẹ́ẹ̀, báwo ni wọ́n ti ṣe wá máa fi ṣiṣẹ́? báwo ni wọ́n ti ṣe máa fi ṣèwàwù tí ó fi lapa lára mi pé mo máa Allahu ní as-Sami'? òun náà ni pé gbogbo àwọn nǹkan tó wu Allahu láti máa gbọ́ lẹ́nu ẹrú ẹ̀ ni màá máa fẹnu mi sọ. bí ká kí al-Qur'an, bí ká máa ka àwọn ọ̀rọ̀ nípa àmà, bí ká máa sọ ọ̀rọ̀ tó dáa jáde lẹ́nu, bí ká máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn, bí ká máa ṣe àtúnṣe láàrin ẹni tí ń jà, bí ká máa pàrọwà fáwọn èèyàn láti máa ná nínú tó lọ́wọ́ fún wa láti fi ṣe nǹkan tí ó mú lọ síwájú bẹ́sìn Islam. irú àwọn ọ̀rọ̀ báwọn ẹnìkan máa jáde lẹ́nu mi. tó bá bí mi léèrè ìdí abájọ, nítorí pé Allah as-Sami'u olùgbọ́ ni. èsì fẹ́ kọ́ gbọ́ látọ̀dọ̀ mi ntí ọ̀fẹ́ kí n máa sọ. bíi òfófó, bíi ẹ̀gàn, bíi ìsorunwájú pọ̀ mọ́tì papọ̀, bíi kí n máa fẹnu kọrin, bíi kí n máa fẹnu ṣépè, bíi kí n máa fẹnu pọ̀fọ̀, bíi kí n máa fẹnu pàyájọ́, bíi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ṣé wọ́n mọ Allah ní as-Sami' wọ́n gbàgbà? ọmọ ní as-Sami', nítorí pé tó o bá mọ ní as-Sami' ò ní pẹ̀gàn, nítorí pé ọmọ arántí ń gbogbo ògbà ipe kí ni nǹkan tí mo fẹ́ sọ, ọ̀nà wo ni mo fẹ́ gbà sọ, ibo ni mo sì ti fẹ́ sọ tí Allah ò ní gbọ́. ètò túmọ̀ sí pé àní ká mùsùlùmí nídìí kó máa sọ àwọn nǹkan tó lè bà tẹni jẹ́ láyé àti lọ́la al-qiyama. tó máa ń pẹ́ gàgà yóò bà tiẹ̀ jẹ́ láyé, nítorí pé àìgbọ́ ẹni tó ń pẹ́ gan rẹ̀ ló mú ọ ṣẹ́kù lálàáfíà. wàá gbà tó bá gbọ́ pọ̀ pẹ̀gàn òun, wàá gbà. ìwọ náà lára ńkọ́? tó yẹ kí ìwọ náà wọ́n ń pẹ̀gàn sọ́gbẹ́nu lọ́ni, òkúkú ní dákẹ́. báwo wá lọ́la al-qiyama? níjọ́ tí wọ́n kó sẹ́ tiẹ̀, iṣẹ́ tó o ṣe láti fi tọrọ, tí wọ́n máa fi dí ọ̀ràn tó fẹnu dá. bákan náà nígbà mùsùlùmí kọ́ máa ṣòfófó, nítorí pé mo mọ̀ pé Allah as-Sami'u ni. ẹ sì ní rí mùsùlùmí nídìí agàbàǹgebè, ọlọ́sọ̀rọ̀ agàbàǹgebè fáwọn eléyìí, ọ̀tọ̀ ni tó gbé wá báwọn eléyìí, ọ̀tọ̀ ni tó gbé wá báwọn eléyìí. yóò máa rántí pé Allah as-Sami'. so ìtumọ̀ pé kéèkàn ṣe pé mo ti ha 99 names among the names of Allah, ó ti túmọ̀ sí pé èmi náà ti qualify for what? ọmọ túmọ̀ tó ń sọ kí lọ qualify fún gan? ìgbà tó gbà pé Allah al-Basir ni, ọba olùrí ni,
ó ní dúró níbi tí Allah fẹ́ kó dúró, ó ní ṣèrànù, ó ní ṣèrègbè, ó ní sórí ibú, nítorí pé gbogbo àwọn nǹkan yẹn tó o bá ṣe Allah ò rí ọ. Ara nǹkan tó fi sọ̀rọ̀ nu tí bá gbọ́tà Ànábì sallallahu alaihi wasallam sọ̀rọ̀ ẹ mọ́ rò pé wáyà ọkọ̀ sọ̀rọ̀ lérèfé gbogbo yẹn náà ló lè mú máàkì wọn abadan. ìwọ wo tó bá mú márùn péré ń bẹ try láti jẹ́ kí a wò ó sẹ́nsẹ́nù gbèsè ayé rẹ̀ márùn péré ká tó di pa lọ sídìí mọ́kàndínlọ́gọ́rùn. ètò túmọ̀ sí pé ẹnikẹ́ni tó bá fi lè sọ tọ́mọ̀túmọ̀ rẹ̀ tí fi ń ṣèwàhù tó lápá lára rẹ̀ subhanallah ó jẹ́ mùsùlùmí tó fẹ́ dájú. so nǹkan tí islam fẹ́ fàyọ torí ẹ̀ àwọn orúkọ Allah yun tí wọ́n bá wá sọ mọ́kàndínlọ́gọ́rùn tó sì jọ lápá lára rẹ̀ wọ́n gbàgbé pé kò tán bẹ́ẹ̀ ó tún jù bẹ́ẹ̀ lọ nítorí pé àwọn ẹ̀rí fi hàn wípé àwọn orúkọ Allah ó pọ̀ kò sẹ́ni tó máa yé rẹ̀ àfi Allah. nínú àdúrà pọ́njú ìdààmú àti wàhálà ìtànàbí sallallahu alayhi wa sallam tó fi kọ́ wa gẹ́gẹ́ bí al-Imam Ahmad bó ti ṣe gbé jáde nínú tírà rẹ̀ as'aluka bi kulli ismin huwa lak sammayta bihi nafsak aw anzaltahu fi kitabik aw 'allamtahu ahadan min khalqik aw ista'tharta bihi fi 'ilmi al-ghaybi 'indak. ẹ̀rí mo ń bẹ̀ ọ́ pẹ̀lú gbogbo orúkọ kan tó jẹ́ tiẹ̀ eléyìí tó fi sọ́ra rẹ̀ tàbí ọ̀sọ́kalẹ̀ nínú tírà rẹ̀ ó lè wà nínú al-Qur'an kọjá pé à ń wá àwọn orí ẹlòmíì lórí al-Qur'an sì wà lọ́wọ́ gbogbo wa bidalil nísìn a lè kó tírà oríṣiríṣi wá fún ọ nísìn nígbà táwọn sọ pé hadithi tó wá lọ́dọ̀ al-Imam Tirmidhi rahimahullah wípé tó sì tún wá lọ́dọ̀ àwọn míì ó wá lọ́dọ̀ pé inna lillahi bíi Bukhari àti Muslim inna lillahi tis'atan wa tis'ina isman man ahsaha dakhala al-janna. lọ́dọ̀ Imam Tirmidhi àlékún àgùn huwa Allah ar-Rahman ar-Rahim al-Malik al-Quddus as-Salam al-Mu'min al-Muhaymin al-Aziz al-Jabbar al-Mutakabbir àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nínú àwọn Sahihayn àní rí bẹ́ẹ̀ àwọn ti dúró lórí man ahsaha dakhala aljanna. ń bọ̀ wá ní Imam Tirmidhi ti wára lẹ́kùn wọ́n ní idraj ni àfikún ni àsáwọ́ ọ̀rọ̀ ni látọ̀dọ̀ ọ̀kan nínú àwọn tó gbàdé fi wá òun ṣe bí ìyànjú lọ́dọ̀ ara rẹ̀ wípé ipò tí àwa gbogbo àwa yóò nas táwọn wá bá ṣe kó àwọn orúkọ ńjọ tẹ́pẹ́ dípá fẹ́ kójọ láàkú sí kó o kúkú ti bá wa kó jáde èrò ti ẹnu. ǹjẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ ìyànjú tó gbà ń púpọ̀ nínú àwọn orúkọ yẹn ó ṣe déédéé porúkọ Allah torí pé òun náà wí lórí lásán òun náà gbìyànjú ni láti inú àwọn àyà al-Qur'an tàbí hadith anabi Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n báwo la ṣe màpá nàbì kọ́ lọ sọ. ibẹ̀ yẹn láti gbọ́dọ̀ pé ọ̀rọ̀ àwọn olùmọ̀ ẹ̀sìn Islam ní ọ̀rọ̀ lásán nítorí pé ìwọ olódo wọ́n lè máa sọ̀rọ̀ lásán. àwọn olùmọ̀ yẹn wọ́n ní ìmọ̀ débi wípé tí wọ́n bá ń gbọ́rọ̀ tí wọ́n bá gbọ́ débi kan ní ọ̀rọ̀ anábì tambẹ̀ láti bí àfikún ni tẹ́ bá sì wádìí ẹ̀ padà rí bẹ́ẹ̀ bí àwọn al-Imam al-Bukhari ṣáájú wọn al-Imam Malik al-Imam Ahmad al-Imam Shafi'i gbogbo àwọn olùmọ̀ ńláńlá báwọn Sufyan ibn Uyayna Sufyan al-Thawri Ishaq ibn Rahuya kótó wá dórí àwọn al-Imam al-Bukhari al-Imam Muslim gbogbo àwọn tó kọ tírà Sunan àwọn olùmọ̀ ńlá hadith àwọn tó jẹ́ pé tí bá ń gbọ́
wọ́n mọ̀ pé débí ọ̀rọ̀ ànábì ètò ẹ̀sọ́ yìí kò jọ̀rọ̀ ànábì yìí sọ̀rọ̀ bá nítorí ọ̀pọ̀lọpọ̀ àyẹ̀wò àti wádìí àti kíkọ́ nípa hadith ló gbé wọn débẹ̀. ó yà bí wọn ni ọkọ̀ gbọ́ káwọn èèyàn sọ̀rọ̀ ẹ̀rí rẹ̀ nígbà bó lẹ́sẹ̀ ńgbà tí wọ́n kẹ́kọ̀ọ́ ẹbí fọgá lọ ń kọ́. ó lè mọ̀ tún máa ń táwọn ń ṣe nítorí pé wọ́n ti pẹ́. gẹ́gẹ́ bí ìwọ náà ní ìsìn táwọn ní táyà jò ó lè sọ pé bàtà fi lẹ́nu ọ̀lágbá torí pé àgbà ẹni tí wọ́n kọ́ nù. ètò wa pé fùfú ni wọ́n lò ní Masha Allah. àgbọ̀rọ̀bọ̀ jiyàn bẹ́ẹ̀ hàn torí pé tí wọ́n mánu bẹ́ẹ̀ náà làwọn olùmọ̀ táwọn náà bá ń sọ tí wọ́n má bá wọn jiyàn. Akramakumullah wọ́n ní àfikún yun àtọ̀dọ̀ kan nínú àwọn ruwat ló ti wá wọ́n sì tún dákọ̀ rẹ̀. táfikún bá ti wá wọnú hadith ó lè wọnú àwọn ẹni tó gbà wá ó lè wọnú tí wọ́n gbà wá. à ń pè ní idraj ó máa ń kó bá ìfẹsẹ̀rinlẹ̀ hadith ó máa ń kó bá gígún régé rẹ̀. tó ẹ rí nínú àwọn orúkọ tó fi sí àwọn orúkọ ń bẹ ń bẹ tí èso orúkọ Allah bí wọ́n ti pè Sabur, Rashid, Yaqin ìgbà àwọn eléyìí èso orúkọ Allah. so àwọn olùmọ́ni àwọn eléyìí idraj kí ni wọ́n fẹ́ fàyọ wípé orúkọ lè wà nínú Al-Qur'an dojúmọ́ là ń sìn ká Al-Qur'an kò sì máa kọjá gbára rẹ̀ kọ́ máa mọ̀ lórúkọ Allah. bẹ́ẹ̀ni nísìbí Dhul Jalali wal Ikram ṣé wàá mọ̀ lórúkọ Allah wọ́n lè máa rò pé ròyìn ni. nísìn olùmọ̀ alikótúrà púpọ̀ wà fún ọ nísìn olùmọ̀ yìí ìgbà tá a sọ pé kò sí hadith táwọn àbí ti ṣàlàyé pé àwọn orúkọ náà ni àwọn olùmọ̀ á gbìyànjú àwọn kan àwọn fààyọ láti inú Al-Qur'an àti sunna wọn kó 99 jọ eléyìí náà òun náà nígbà tí ń kọ tírà tiẹ̀ náà òun náà wo kìtàbù wa sunna òun náà kó 99 jọ eléyìí náà tó bá wo tírà márùn síra wọn ó rí i pé àwọn orúkọ kọ̀ọ̀kan wà nínú tírà kọ̀ọ̀kan tá a rí nínú tírà mi mo rò pé yé wa tó sì jẹ́ pé náà Al-Qur'an náà kálukú ti mú tiẹ̀ àbí láti inú hadith Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. torí ẹ̀ nígbà tí hadith yẹn sọ wípé mò ń bẹ̀ ọ́ pẹ̀lú gbogbo orúkọ kan tó jẹ́ tiẹ̀ eléyìí tó fi sọra rẹ̀ tàbí ó sọ̀kalẹ̀ nínú tírà rẹ̀ la fi sọ pé ó sọ̀kalẹ̀ nínú tírà rẹ̀ kò túmọ̀ sí pé gbogbo ara lè dáàmà gbogbo ara ń rí gbogbo ara ń kà ṣùgbọ́n a lè má dáàmà tó ń tipa gbédè Lárúbáwá tó ń tipa kọ́mà. torí ẹnu ẹ̀kọ́ ẹ̀sìn Islam èyí sọ pé mo ti tó kò sí tí wọ́n fẹ́ fọ̀rọ̀ olùmọ̀kánṣe wàláhì ọkàn ìyá olódo burúkú tí wọ́n mọ̀ bẹ̀sìn jẹ́ ni pàápàá tí wọ́n náà bá lọ ń bá yẹn sọ̀rọ̀ ẹ̀sìn ọkàn máa wọlé tí wọ́n ti kọ́. torí ẹ̀ ọgbọ́dọ̀ ka nǹkan táwọn olùmọ̀ yẹn náà sọ kó wo síra wọn. bákan náà àbó tí ẹ fi mẹ́nìkan nínú àwọn ẹ̀dá rẹ̀ tálẹ́ni tá a mọ̀ tó fi mọ̀ ntí wọ́n mọ̀ ntí eléyìí mọ̀ ntí tọ́ mọ̀ ntí wọ́n mọ̀ kì í ṣe dandan kẹ́lòmí ọmọ. àmọ́ bíi tàwọn ẹni tí wọ́n láwọn ń pe àwọn orúkọ ọ̀ranù kankan o pé àríkíw àbí kí ni wọ́n ń pera wọn tí wọ́n láwọn ń pokọ àlìjànú tí wọ́n nírọ̀ wá ní àkàn làwọn ń pè wọ́n á ní tó bá yẹ pé àwọn lolúwa forúkọ mà kò lè fi orúkọ mà ẹni tí ń ṣẹ̀ ẹni tí ò sí lórí ojú ọ̀nà ẹni tí ń bẹ̀sìn jẹ́ ó kọ́ ọ ní òfin mọ̀. torí pé lẹ́yìn ní í ṣe pẹ̀lú ìmánì ni ó ní í ṣe pẹ̀lú pọ̀ gbàgbọ́ yẹ́ ẹ̀sìn ni ó sì ní í ṣe pẹ̀lú pé olúwa sà ọ́ lẹ́sà kò sì ní sà ọ́ dáràn abẹ̀sìnjẹ́ lẹ́sà bó ni ó sì sà ọ́ lẹ́sà pé kí ni iṣẹ́ wo ló ṣe débẹ̀. tọ́ àbí ìwọ olúwa ẹlẹ́dàá wa ìwọ nìkan ló dáàmà nínú ìmọ̀ àkọ́kọ́ tó wà lọ́dọ̀ rẹ̀ bó la sì fẹ́ débẹ̀ torí ẹ̀ ló jẹ́ pé èyí tó hàn sí wa ló hàn sí wa èyí tí ó hàn sí wa pọ̀. bákan náà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọn ni tó bá ti jọ́ gbẹ̀ndà al-qiyama tí gbogbo àwọn èèyàn tábà ń sá kójókójó
tá à ń sá kíjokíjo nítorí ìpọ́njú ìdààmú àti wàhálà eléyìí tí ń bẹ lọ́jọ́ gbẹ̀ndàl kìyàmà tá a sá lọ sọ́dọ̀ baba ńlá wa Ádámù alayhi salam tá a ní wọ́n làkókò ẹ̀dá tó lu adá bá wa tọrọ lọ́dọ̀ Allah bá wa tọrọ ọ̀pẹ lọ́dọ̀ rẹ̀ pé kó ṣèdájọ́ kìí ṣe pé bá wa tọrọ ọ̀pẹ lọ́dọ̀ rẹ̀ kó kó wa sí àlùjánnà bá wa tọrọ ọ̀pẹ lọ́dọ̀ rẹ̀ kó ṣèdájọ́ kó máa ná ọmọ ara rẹ̀ lọ́ máa ná kó máa àlùjánnà ọmọ ara rẹ̀ lọ́ máa àlùjánnà ìdààmú ìpọ̀ baba ńlá wa alayhi salam wọ́n sọ pé ń lè ṣe ẹgbàá wa kan sọ wípé baba ńlá wa sọ pé èmi gan ní nǹkan tí ń dà mí láàmú mo ṣe nǹkan báyìí ìmọ̀ bọ́rọ̀ mi ó ti ṣe já sí lónìí tó ń ti polówó àti foríjì fatalaqa Adamu min rabbihi kalimatin fataba alayhi olúwa ti gba tútúbà nabi Adam alayhi salam nítorí pàtó wọn àtìyàwó rẹ̀ Hawa alayhi salam ìkíní kejì wọn ti jẹ́wọ́ báwọn ṣàbòsí sórí ara wọn olú ẹlẹ́dàá kó foríjì àwọn tí ò bá foríjì àwọn tí ò sì gbà túbà àwọn máa bẹ nínú ẹni òfò olúwa gbà túbà wọn olúwa foríjì wọn gẹ́gẹ́ Al-Qur'ani ti ṣe fi hàn wá ṣùgbọ́n sẹ́yìn mọ̀ pé àwọn ànábì Allah àwọn kì í fi ọkàn balẹ̀ sí ète Allah wọ́n mọ̀ pé dodo lolúwa foríjì àwọn ṣùgbọ́n ní bẹ̀rù ni wọ́n wà lọ́jọ́ yìí ànábì Nuh alayhi salam baba ńlá wa darí wa lọ́dọ̀ wọn bàtà bá dọ́dọ̀ baba ńlá wa ànábì Nuh alayhi salam ẹ bá wa tọrọ ọ̀pẹ lọ́dọ̀ Allah kí sì ká ẹ bá wa ṣìpẹ̀ o ẹnìkan kò nípẹ̀ o Allahu ló nípẹ̀ qul lillahi ash-shafa'atu jami'a sọ fún wọn pé Allahu ló ní gbogbo ọ̀pẹ ẹ̀yin ọ̀tọ̀rọ̀ ni ẹ bá wa tọrọ ọ̀pẹ kí sì ká ẹ máa túmọ̀ Yorùbá pẹ̀ ṣìpẹ̀ fún wa ìwọ kọ́ ló ní Allahu ló ní Al-Qur'an ló fi hàn yẹn qul lillahi ash-shafa'atu jami'a sọ fún wọn pé Allahu ló ní gbogbo ọ̀pẹ wọ́n ní ẹ lọ sọ́dọ̀ anabi Nuh alayhi salam torí pé ńlá kọ́kọ́ ìránṣẹ́ Allah torí ẹni tá a máa ń sọ pé Olúwa rán àwọn aránṣẹ́ àkọ́kọ́ àwọn ọ̀nàlà anabi Nuh alayhi salam torí pé anabi Nuh là kọ́kọ́ aránṣẹ́ baba ńlá wa Ádámù alayhi salam wọ́n bi anabi wa Muhammad sallallahu alayhi wa sallam léèrè anabiyyun am rasul sanabi ni baba ńlá wa àbí ránṣẹ́ anabi ni kìí ṣe ránṣẹ́ anabi ni kìí ṣe ránṣẹ́ nítorí pé anabi Allahu rán màláíkà sí kó wá jíṣẹ́ fún ṣùgbọ́n Olúwa kò pa láṣẹ dandan kó jíṣẹ́ fáwọn èèyàn ṣùgbọ́n tó bá jẹ́ kò ṣe Allahu àmọ́ pé dandan kò sí dandan lórí tiẹ̀ ìdí nu tó fi jẹ́ pé òun náà fi àwọn ọmọ àtàrọmọdọ́mọ rẹ̀ mànà tó ń ti polówó ò ṣe ní dandan wípé kó jíṣẹ́ ìdí tó ń fi já nàbì nù ẹ lọ bá Nuh alayhi salam òun là kọ́kọ́ ránṣẹ́ á lọ sọ́dọ̀ ànábì Nuh alayhi salam àmọ̀pẹ́yìn là kọ́kọ́ ránṣẹ́ ẹ bá wa tọrọ ọ̀pẹ lọ́dọ̀ Allah kó ṣèdájọ́ baba ńlá wa Nuh alayhi salam àwọn náà sọ pé àwọn ní táwọn ṣe táwọn náà mọ bọ́rọ̀ àwọn sì já sí lónìí àwọn olùmọ̀síro àwọn nǹkan tó pé àwọn ànábì yẹn àwọn táǹkókó ni àwọn olùmọ̀ tí ń ṣàlàyé àwọn ọmọ sọ pé bóyá ń gbà tí ànábì Nuh alayhi salam tó ń sọ pé inna ibni min ahli wa inna wa'daka al-haqq ọmọ mi nínú àwọn ará ilé mi ni ó sì sọ pé ọgbà àwọn ará ilé mi là òdodo sì ládéhùn rẹ ìwọ̀n á mọ bọ́mọ mi ṣe tẹ̀rì tó lọ á sọ pé nǹkan tó bá mọ̀ ń parẹ̀ má tún béèrè mọ́ kìí ṣe ọ̀kan náà àwọn ará ilé rẹ̀ innahu amalun ghayru salih iṣẹ́ bú lọ́mọ. tó wọn ní bọ́yá njẹ́ ànábì Nuh ń bẹ̀rù wọ́n tún ní bọ́yá ìgbàtà ànábì Nuh alayhi salam tó sọ pé rabbi la tadhar ala al-ardi mina al-kafirina dayyara ìwọ Olúwa agbẹ́lẹ́jọ́kọ̀ nínú àwọn kèfèrí mọ́sẹ̀ gbogbo wọn ní kò parun pé àdúrà yìí ti pọ̀ jù torí ẹ̀ lànàbì wa Muhammad sallallahu alayhi wa sallam sọ kò sí ànábì kan àfi kí Allah fún ní àdúrà kan tó ṣe pé àìṣe láìgbà gbogbo àwọn ànábì kò sí kan nínú wọn tí Allah ò fún ní àdúrà kan tó ṣe pé àìṣe láìgbà
tí ànábì Nuha ló wá lò fún ìparun àwọn èèyàn rẹ̀. Ó ní kí ló dé tí mo tún fi sọ pé àwọn agbélé tí wọ́n jáde, ó ní innaka in tadharhum, tí láwọn agbélé jókòó náà tó bá fi wọ́n lẹ̀ tó pa wọ́n run, yudhillu ibadak, wọ́n sì àwọn ẹrú rẹ̀ wọ́n sì wọ́n lọ́nà, wala yalidu, bàbá sì ní àwọn ọmọ àrọ́mọdọ́mọ àwọn lè gbẹ̀sìn wọn ò ní bí nǹkan kan illa fajiran kafara, ògédé ọ̀daràn kèfèrí náà wọ́n bí. Torí pé ó ti ṣẹlẹ̀ lójú ànábì náà, bàbá bímọ, ọmọ náà bímọ, ọmọ ọmọ bímọ, ọmọ 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 bímọ, ṣé eré ni ọdún 149 tí fi ń pè wọ́n. Mọye àwọn èèyàn ìpele lórí ìpele tó ti jáde láàrin. Yìí ṣe gbogbo wọn náà, yìí ṣe gbogbo àwọn èèyàn gbáhùn lẹ́mí wọn náà gùn tó bá wọn. Àìmọye tí ń kú lójú ànábì Nuh alayhi salam. Ṣé eléyìí túmọ̀ sí wípé ànábì Nuh alayhi salam ó bínú gan. Àdúrà tí wọ́n ṣe yìí ó túmọ̀ sí pé ya Rabb má sẹ́nìkan kù. Níjọ́ tí ànábì wa sallallahu alayhi wa sallam tí wọ́n mú àwọn ará Mẹ́kà lẹ́rúgùn lógun Badr, Ànábì sallallahu alaihi wasallam wọ́n bá àwọn sàhábà dámọ̀ràn kó ní ká ti sàwọn èèyàn 70 tá a mú lẹ́rúgùn tí Umar ní gbogbo wọn ni pa. Kí ló dé? Ṣé báwọn náà tí wọ́n ń lépa wa láti pa ni, ipa tí wá sì ti ká wọn, ẹ̀pa àwọn kìíníjàre. Abubakar ní bàbá wò wọn, ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò ń gbogbo wa, ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò gbogbo ẹ tí wọ́n sàn kankan ká fi dá wọn lẹ̀. Ànábì sallallahu alaihi wasallam wá sọ pápẹ̀júwe Umar radiyallahu anhu ó dàbí àpèjúwe ànábì Nuh. So ẹ má sẹ́nìkan kù, ẹ̀gbọ́n ní kẹ́ clear. Àpèjúwe ìwọ Abubakar ó dàbí àpèjúwe ànábì Ibrahim alayhi salam, títún pé òun ó tún tọrọ àforíjìn fún bàbá òun ọ̀sẹ́ bọ́ àfi tó ló wá bá kọ̀ fún Allah sì kọ̀ fún tó padà hàn sanabi Ibrahim alayhi salam bí bàbá òyìn ọ̀tá Allah. Anabi Ibrahim náà sì ọmọ pàmẹ́sẹ̀ kú lọ́dọ̀. Akramakumullah, ọ̀rọ̀ Umar wa ni Al-Qur'ani sọ̀kalẹ̀ gbé fún. Torí pé ó dé wọn bá nàbì kan kárọ́rọ́ Abubakar náà pé kí ló ṣẹlẹ̀ jágbọ́ tó bá jẹ́ nǹkan ẹkún káwa náà sunkún, tí ẹkún ọba sì wá ká dẹ́kun wò. Ànábì sallallahu alaihi wasallam padà sọ pé ọ̀rọ̀ tá a sọ náà ni ọ̀rọ̀ tí wọ́n sọ ní Al-Qur'ani gbé fún. Ẹ̀kọ́ yíyẹ kánábì ò lẹ́nìkan lẹ́rùgùn títí tó lọ́wọ́ fi gbà láàyè lókè pẹ̀ ẹ pa gbogbo wọn dànù. Amanis àti gbowó lọ́wọ́ èyí tá a gbowó lọ́dọ̀ rẹ̀ a ní kọ́kọ́ ẹni tó bá máa kọ́ máa kà kọ́kọ́ 10 nínú àwọn ọmọ mùsùlùmí kọ́kọ́ wọn ní máa kọ́ máa kà, tó bá ti kọ́ wọn tán máa kọ́ tán máa kà kọ́ máa lọ́ọ́lì rẹ̀. Akramakumullah, ẹ̀rí pé ń bẹ Ànábì sallallahu alaihi wasallam wọ́n fi òfin kan lọ́lẹ̀ fún wa. Tí dandan ni kọ́ mọ́ sọdún 6 kó tó parí primary, tí dandan ni kó sọdún 3 kó tó parí junior secondary ni, tí dandan ni kó tún sọdún 3 kó tó parí senior ni, a máa sọ yún jọ mi. Ẹni pé tí Ànábì sọ ni pé kọ́ èèyàn 10 kọ́ mọ ọkọ̀ kan máa kà, tí wọ́n bá ti máa kọ́ tí wọ́n bá ti máa kà padà sílùú yìí. Allahu akbar. Tí wọ́n bá jẹ́ni tó tètè mọ̀yàn tó mọ̀yàn kọ́ tí wọ́n tètè gẹ́ẹ̀tì ń tọ́ nǹkan wọn pápápá ni. Àmọ́ wọ ibi tó kù sí lóde o. Sọ ma pé ìwọ mọ̀yàn kọ́ sọ ń jọ wọn bá tó mọ̀ ọkọ̀ tó bá máa kà ní. Iná ló fà á ló fi jẹ́ pé nínú ẹ̀kọ́ ká máa da gbogbo ọmọ pọ̀ nínú kíláàsì wọn ó kó bọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ. Ó kó bọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ torí pé ọmọ mi kàn sí wọn wá sí skul ni. Kò lọ́pọlọ àti kẹ́kọ̀ọ́ yẹn wọn náà ti máa dárú wọn mọ̀ nígbà tó ń lọ skul. Àwọn ọmọ kan sì wà tó pé kólùkọ́ tó sọ̀rọ̀ bá o ti hàn torí pé kò wá pẹ̀lú orí òfìfo ó ti kàwé bíi 5 kó tó wá kíláàsì lórí sọ́bjẹ́tì kan ẹ̀rú ọmọ bolùkọ́ gan ni pé ṣé ọmọ yẹn ò tí dé. Kó wọn tètè rọ tó wọn bá wí kó wọn tètè rọ sọ. Nígbà tó bá dé tó pẹ́ yóò àmọ́ halẹ̀ mọ́ wáì tó pẹ́ kíníkà tó bá tún dọ́rọ̀ inú rẹ̀ ń dùn ni o torí pé tó bá wà ń bẹ̀ láti pilẹ̀ wàhálà ni.
àmọ́ àwọn ọmọ kan àtàkì tó bá pe dúdú fún wọn funfun masha allah tó bá pe funfun dúdú masha allah kọ́ mọ́dò irú àwọn ilé sọ́nà lọ́yẹ̀ kẹ́ dàpọ̀ pẹ̀lú àwọn ọmọ tó rí wọn pépépé wọn ó yẹ ká ní kíláàsì àwọn olódo kíláàsì àwọn tó serious kíláàsì àwọn tí ò serious tán so àwọn ẹni tí ọpọlọ tí wọn tó ṣe pépé wọn ó yẹ káwọn tètè kẹ́kọ̀ọ́ tán wọ́n ti lọ́wájú torí níjọ́ tá a máa ń sọ pé gbogbo wọn náà nítorí ọdún làwọn ń wò education yẹn kò ní fast fáwọn ọmọ tó jẹ́ pé Allah bùn wọn lọ́pọlọ. Akramakumullah a rí i pé nínú ẹ̀sìn wa ẹ̀sìn Islam wọ́n fi hàn wá pé ìgbà tí Ànábì wa sallallahu alayhi wa sallam tí wọ́n gba káwọn tí wọ́n mú lẹ́rúgùn yẹn kí wọ́n sì rà padà fúnra wọn Al-Qur'ani fi hàn wá pé Ànábì ìbá má ṣe bẹ́ẹ̀ kò bá ti dáa jù kan pa gbogbo wọn ni nítorí pé táwọn máa ń fojú mọ̀lẹ́bí wò wọ́n mọ̀lẹ́bí iye kan ṣé táwọn bá ra wa mú wọ́n fojú àánú wò wá ni ìbí táyìn tí ń ronú pẹ́ fi wọ́n sóúnjẹ alẹ́ àwọn fi ń sóúnjẹ àárọ̀ ni torí ẹ̀ eléyìí aṣọ Ànábì wa bàbá ńlá wa Nuh alayhi salam wọ́n bínú wọ́n ṣàdúrà yùn Olúwa sì pa gbogbo wọn run Ànábì Nuh wọ́n sọ pé àwọn náà ń wò pé àwọn sí àwọn nǹkan kan àwọn ọmọ bọ́rọ̀ àwọn sì jẹ́ lónìí tó ń ti pé kò sẹ́ṣẹ̀ kan tí wọ́n ṣẹ̀ tó lè mú wọn mọ́rọ̀ náà lọ ṣùgbọ́n àwọn ànábì Allah wọn ò jẹ́ni tí máa ń fọkàn balẹ̀ sétí Allah àwọn náà ni ó tún á darí wa ká lọ bá baba ńlá wa ànábì Ibrahim alayhi salam nígbà tá a bá dọ́dọ̀ ànábì Ibrahim alayhi salam wọ́n ní ẹ lọ bá tóró ní Khalilur Rahman ẹni tó lu afẹ́ dé góńgó tá a bá tún dọ́dọ̀ baba ńlá wa Ibrahim alayhi salam àwọn náà sọ pé àwọn náà láwọn nǹkan kan àwọn ọmọ bí Allah ṣe sọ̀rọ̀ àwọn lónìí àwọn olùmọ́tò sọ oríṣiríṣi náà bẹ́ẹ̀ wọ́n ní abọ́yá ń gbà tí anabi Ibrahim sọ fáwọn èèyàn rẹ̀ lọ́jọ́ tí wọ́n fọ́ àwọn òòṣà wọn tó fọ́ wómúwómú tí wọ́n ní kọ́ká lọ tó lòun ọ̀lọ́ntòun tó ní inni saqim mọ̀ ń sáré kò sì sáré irọ́ mélòó ni wọ́n ti pa lónìí ẹ̀rí pé àwọn èèyàn àwọn nǹkan táwọn fojú kéékèèké wò táwọn òpé kọjá mọ́ nǹkan kan ẹ wọ àwọn ànábì Allah tó ń ti pé ìtànàbí Ibrahim sọ nǹkan parọ́ àárẹ̀ ń ṣe mí àláfíà mi ò gbé kí n bá yín lọ bí òòṣà ibi ẹbọ torí wọ́n sọdún òòṣà wọn jọ ni ṣé àláfíà tó lù wá fún mi kí wọ́n á máa lò tẹ̀lé yín kájọ máa ṣe wèrè ká ni òun wá dúró lẹ́yìn ọgbà ilé òòṣà lọ gbogbo wọn ló ṣe lọ́sẹ̀ gbogbo wọn wómúwómú kò lè bá jẹ́kọ̀ọ́ fáwọn ẹni tí ń pè wọ́n. wọ́n tún ní bọ́yá ìgbà tí ànábì Ibrahim alayhi salam ti mú ìyàwó rẹ̀ Sárátà ti mú kọjá nílẹ̀ Egypt wọ́n ní olórí Egypt Fáráò tó wà nígbà yẹn wọ́n kì í mú obìnrin tó rẹwà kọjá ní abẹ́ àkóso ìjọba rẹ̀ àfi kó gbàyàwó mẹ́ni tó níyàwó lọ́wọ́ wọ́n wá mú ànábì Ibrahim alayhi salam wọ́n mú àtìyàwó yìí wọ́n mú lọ bá Fìràúnà gbà yẹn wọ́n wá ń béèrè wípé báwo lárábìnrin yìí jẹ́ sí ọ ànábì Ibrahim wá sọ pé ọmọ ìyá mi ìyàwó rẹ̀ sì ni àwọn olùmọ́ni kò parọ́ nítorí pé ọmọ ìyá kan tí ànábì Ibrahim ní láyé ìgbà náà òun náà nìyẹn tí wọ́n jọ jẹ́ mùsùlùmí kò tí ì sí mùsùlùmí kẹta láyé ńgbà tó wọ́n ní gbogbo eléyìí ní ba anabi Ibrahim lẹ́rù anabi Ibrahim náà ní ó ní ká lọ bá anabi Musa alayhi salam torí pò ní kalimur Rahman ẹni tó lu wa bá sọ̀rọ̀ ní pàápàá bá ní sọ̀rọ̀ àtúndọ́dọ̀ anabi Musa alayhi salam àwọn náà sọ pé àwọn ò lè ṣe torí pé àwọn náà ní ti ń bá àwọn lẹ́rù lónìí àwọn olùmọ̀ wa wọ́n túmọ̀ rẹ̀ sí pé ó ṣeéṣe kó jẹ́ pípa tánàbì Musa pààyàn kó tó dà nábì
ìgbà tí ó rí ọ̀kan nínú àwọn ọmọ Ísírẹ́lì tí ń jà pẹ̀lú ọ̀kan nínú àwọn Aqbat, àwọn ẹ̀yà Fíráúnà, àwọn sì dá Ànábì Mùsá mọ̀ pọ̀kan nínú ọmọ Ísírẹ́lì ni. Èyí tó wá jẹ́ ọmọ Ísírẹ́lì ó wá tọrọ lọ́dọ̀ Ànábì Mùsá pé kó ràn án lọ́wọ́ lórí Kíbútì. Ànábì Mùsá bá gbá èyí tó jẹ́ Kíbútì ń pa, faqada alayhi, ló ń tì bá kú. Ó ṣe déédé àsìkò. Ànábì Mùsá lẹ́mìí pọ̀ wọ́n pa. Ànábì Mùsá àgbọ́ ṣáájú gbà yẹn pọ́padì ẹ̀gàn rí. Dípò pa á sọ pé ó ti ń bá bọ̀ tipẹ́, ó ti ń pààyàn tipẹ́, a'udhu billah. Bọ́kùnrin ṣe wá ṣubú tó kú, ó jẹ́ nǹkan tí ó bá Ànábì Mùsá alayhi salam lójijì, ó sì jẹ́ nǹkan àbànújẹ́ ńlá fún un. Ànábì Mùsá tún wá jáde ńjọ́ kejì, ó tún wá bá ọkùnrin yìí kan náà tí ń bá ẹni tí Ànábì Mùsá tó fẹ́ gbèjà rẹ̀ lórí ẹ̀ tó fi kú, ó tún bá pé tí ń bẹ́lòmíì jà nínú àwọn ọmọ àwọn Aqbatu Misra. Ó tún wá sọ fún Ànábì Mùsá alayhi salam pé ọ̀yọ́ àtúnràn mi lọ́wọ́. Ẹ dákun, ìwọ ọ̀fẹ́, ìwọ tiẹ̀ àríjàgbá lánàá ọbẹ̀ nìkan jà wọ́n fẹ́ gbèjà rẹ̀, ó ń tì í kú, ó tún ní wọ́n máa bọ̀ lónìí. Ànábì Mùsá bá tún lọ. Òun yìí kan náà tí wọ́n fẹ́ gbèjà, òun ló tún wá mú gbé bẹnu pé àwọn Mùsá ó fẹ́ ṣe rere láyé tiẹ̀ tó kọ́ máa pààyàn lọ ní. Ibi tí gbogbo èèyàn ti wá mọ̀ pé ẹni tó kú lánàá o, àṣà Ànábì Mùsá lọ pa. Olúwa kó ṣàánú wa fa. Ìwọ tí ó jẹ́ pé gbogbo egun burúkú tí ń bẹ lára rẹ tó gbádùn wọ́n ọmọ ní ìwọ ń tiẹ̀ o, akọ̀yà ni ọ́. Akọ̀yà báwo? Tá ń gbéṣẹ́ fún ọ. Ọmọ wa wá àwọn èèyàn ká pé ẹni tó bá yàn yín jẹ sọ fún mi. Bí yóò ṣe kú mọ́ ọlọ́nà nù. Ìran rẹ̀ kàn sì pààyàn rí ń pàkúpà. Ìwọ bá wọ rẹ́kọ́ọ̀dù. Kò sọ ara rẹ̀ gan. Ẹni tó ń sì ń gbèjà náà ni ó tu ọ fún. Ànábì Mùsá mọ̀ pé irú rẹ̀ lè ṣẹlẹ̀. Nǹkan ìyàlẹ́nu. Ẹni tá a fẹ́ gbèjà, òun náà ló tún á tún ní fún pé ṣé bó ṣe pààyàn lánàá lọ́ọ́ pa mí? Yéṣu lọ́ fẹ́. Ànábì Mùsá náwó sóhun. Ẹni tí ń bájà l'Ànábì Mùsá fẹ́ náwó sóhun pé ṣé wọ́n fẹ́ pa mí bó ṣe pààyàn lánàá ni? Nǹkan bá yí. Tó bá di pé wọ́n wá Ànábì Mùsá ká alayhi salam. Àmọ́ nǹkan kan míì t'Ànábì Mùsá lè jẹ́ pé ó ṣe tí ó fi wá jẹ́ pé ẹ̀rù ń bà mí lónìí lọ́jọ́ gbẹ̀ndàl qiyam. Torí ń jẹ́ tó sọ fún Fíráúnà tó ní ó ti dájú pé lórí ibú ni wọ́n kìíní kì í ṣẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ báwọn. Lẹ́yìn àmì mẹ́sàn-án ó sì rí kan yanjú fúnra rẹ̀ rí, ó sọ pé Mùsá pa kókó ni dolúwa rẹ̀ kókó. Olúwa sì kókó èkíní kejì kẹta kẹrin karùn kẹfà keje kẹjọ kẹsàn-án síbẹ̀síbẹ̀ ó tún lọ́ọ́ gbàgbọ́. Ànábì Mùsá ni ó ti hàn pé lórí ibu ni ọ. Eléyìí ò sínú ẹ̀sìn. Akramakumullah, Ànábì Mùsá ni ó tún darí wa lọ bá Ànábì Ìsá alayhi salam. Ànábì Ìsá náà àwọn sọ pé ká lọ bá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, àwọn ò tiẹ̀ ní sọ pé àwọn ṣe nǹkan kan. Gẹ́gẹ́ bí àwọn ànábì tó síwájú. Ànábì Ìsá alayhi salam ní wọ́n á darí wa lọ bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ẹni tí ó dùn mọ́ tiẹ̀ bọ̀. Bẹ́ẹ̀ o lè lọ kẹnu bòkun kó mú kó yó. Torí pé ó ń bínú Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Pé ó ti ṣe wá jòun. Ó ti ṣe wá jòun la ṣàdúró ọlá ìfún. Àtẹ́lẹ̀ náà Olúwa ò ní bí ọ léèrè, òbí bàbá ńlá kù rẹ léèrè rí kó tó sóore fẹ́nìkan. Olúwa ló máa gbé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ló gbéga. Èjì èsì túmọ̀ sí kókó ọmọ pé ya Muhammad ọ̀dọ̀ sẹ́bọ̀ ni ẹ́. Nítorí pé Ànábì sallallahu alaihi wasallam la tatruni kama atratin nasara ibn Maryam innama ana abdun faqulu abdullahi wa rasuluhu. Ẹ gbọ́dọ̀ ròyìn mi láròfọ̀. Gẹ́gẹ́ àwọn Nasara ṣe ròyìn Ànábì Ìsá alayhi salam láròfọ̀. Ẹrú Allah lèmi jẹ́ o. Tẹ́ bá ròyìn mi, ìròyìn méjì ni. Abdullahi wa rasuluhu.
ẹ sọ pé ẹrú Allah ìránṣẹ́ Allah bẹ́ẹ̀ tàbí wa dọ́dọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ kí èso ọ̀rọ̀ yìí o kì í sàwọn mùsùlùmí nìkan o gbogbo àgbáńlá yìí àti àlìjánu àti èèyàn gbogbo aláṣà láàmà sábà ń sin sáwọn títí táfi wa dọ́dọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam pé ẹ bá wa tọrọ ọpẹ́ dídé tá a bá dọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ tá anabi ọkọ sọ ọ̀nà ni ana laha èmi ní bá yín tọrọ rẹ̀ èmi ní bá yín tọrọ rẹ̀ kí a la fẹ́ mú anabi ni màá bá lọ sábẹ́ àgọ́ ọlá Allah màá wọ ṣubú forí kalẹ̀ màá máa wá yin Allah màá máa ṣàfọ̀mọ́ fún pẹ̀lú àwọn orúkọ tó ṣe pé ntí ẹ̀ má pàkàn nínú rẹ̀ láyé ń bì Allahu akbar tó ṣe pé Allah ó fi mà lọ́jọ́ gbẹ̀ndàl qiyam tẹ̀sí mọ̀ pé kí láà máa fi yin Allah àwọn orúkọ rẹ̀ náà àtàwọn àròyìn rẹ̀ ìmá pàkàn nínú rẹ̀ lónìí ó túmọ̀ sí pé àwọn orúkọ Allah nìkan ló máa yé rẹ̀ wọ́n á fún ọ ládùúgbò àkàn wọ́n á lórúkọ yìí máa lọ pè é máa lọ wí ẹ̀mẹ̀sán ló máa wí lójoojúmọ́ àbọ̀ máa wí ní nọ́mbà mẹ́sàn lọ́nà mẹ́sàn nọ́mbà mẹ́sàn lọ́nà mẹ́sàn kí ló jẹun 999 nọ́mbà mẹ́sàn lọ́nà mẹ́sàn àwọn mathematicians pure mathematicians 99,999,999 ẹ ti lọ skul ti pẹ́ akramakumullah ńgbà wọn pé yẹn ọmọ wí ọ̀rọ̀ kan bá òun lójúmọ́ sọ ma pé wọn kò gbà wọn ló máa wí bẹ́ẹ̀ lọ títí tẹ̀ kú yóò ní agbára níbo nọ́mbà ti wá gan àdádálẹ̀ àdúrà wo lànà bìnrin ká ṣe bẹ́ẹ̀ 99999 lọ́nà 9 àdádálẹ̀ àwọn bídà ń jìyà wọ́n ń jìyà gidi tí wọ́n tún mú mi sí wọ́n wá ń pè ọ́ pé kò ṣe súnà inú bí ọ dájú pé ò ronú ìsinmi ní súnà ojú ọ̀nà tó tún já gara níbi tó pé èyí ṣàṣedànù àṣegbáládànù àmọ́ àdádálẹ̀ kò sí ládá kò sì sí ládá àṣedẹ́ṣẹ̀ ni torí ẹ̀ la sọ pé kò kéré lópin ìgbà tó wá pé tó ń ṣe súnà ni kò sì pọ̀ lópin ìgbà tó wá pé tó ń ṣe ńkọ́ àdádálẹ̀ ni. akramakumullah eléyìí túmọ̀ sí pé àwọn orúkọ Allah nìkan ló máa yé wọn ṣùgbọ́n kí la fẹ́ kí wò ó sí àwọn orúkọ Allah yìí ọmọ mọ́kàndínlọ́gọ́rùn-ún nínú rẹ̀ pẹ̀lú pé ọfẹ́ mọ̀túnmá wọn ó sì fẹ́ há wọn ó sì fẹ́ kí ìtumá wọn kó máa lapa nínú ìgbésí ayé rẹ̀ torí kó lè láǹfààní àti wọ aljanna inna lillahi 99 isman man ahsaha dakhala aljanna anke bismillahi ẹ̀ríkẹ́ Allah àsọ pé Allahu bismillahi láàmù yẹn àṣẹ ní nǹkan tá a ṣe ní tínrín kí ló dé nítorí pé kẹsìrọ̀ ló síwájú ẹ̀ kákíyèsí o ẹni wọn bismillahi kí ni jẹ́ bẹ́ẹ̀ bí ẹnìkanu wọn ní kí ló dé tẹ̀ ń sọ pé a'udhu billahi minash shaitani wọ́n ní àwọn sọ pé billahi kí ló dé tẹ́ ṣe tarqiqu láàmú bí wọ́n sọ shaitani tẹ́ sọ shaitani ẹ̀wọ̀n náà sọ shaitani kí lẹ́sẹ̀ ẹ ti yí pọ̀ padà sí ta nǹkan mi lẹ́ ń wá sáàdì lọ́dọ̀ rẹ̀ minash shaitani àmọ́ nígbà tó rúkọ Allah tó bá wá tó ẹkùn lọ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Allahu àbí dhamma ló síwájú ẹ̀ àbí fatha Allahu àmọ́ tó wá kí kẹsìrọ̀ ńlọ bá síwájú ẹ̀ á sọ kékeré ni Allahi á sì tarqiqul lam
bismillahir rahmanir rahim i'lam rahimakallah. eléyìí jẹ́ ọ̀nà kan tí olùmọ̀ tó bá fẹ́ kọ̀wé pàkíyèsí àwọn èèyàn tó fẹ́ bá sọ̀rọ̀ tí wọ́n máa ń lò láti mú kí àwọn èèyàn tají kó sì tagírí sí àti fẹ́ gbọ́n tó fẹ́ bá wọn sọ. nítorí pé ẹ mọ̀ yí pé àwọn èèyàn nǹkan kan ni wọ́n ń ṣe tẹ́yìn fẹ́ gbé wọn kúrò lórí rẹ̀ nítorí kò dáa, ẹ fẹ́ gbé wọn wá sí di ń tọ́ dáa. ẹ kàn gbọ́dọ̀ máa kọ tírà kí tírà wọn kàn jẹ́ pé kólé sángílítì lọ́nà tó ṣe pé ẹni tí wọ́n bá kà á òun náà yóò díjú kà ní. àmọ́ tẹ́ máa ń kọ́ lọ́nà tó yẹ pé ẹ ń pàkíyèsí wọn, ẹ ń ṣe wọn lójú kòkòrò, ẹ ń bá wọn sọ̀rọ̀ lọ́nà tí wọ́n fẹ́ mọ kí ni wọ́n tẹ̀lé léyìí. i'lam wáìmà, ìmọ̀ àmọ̀yéké, ìmọ̀ àmọ̀dájú. rahimakallah, kólúwa kọ́kẹ́ ọ. kò sí tàbí ṣùgbọ́n tíyẹn bá karu eléyìí wọ́n fẹ́ wò kí ló tún tẹ̀lé, kí ló tún tẹ̀lé. yàtọ̀ sí kọ́kàn jẹ́ pàǹkan sọ̀rọ̀ sangilítì lọ tí ò bá jẹ́ pé ìwé tá a kọ káwọn ọmọ máa kọ nílé ẹ̀kọ́ wọ́n fi máa ṣèdánwò, wọ́n fi máa bọ́ sí yàrá akẹ́kọ̀ọ́ mi, àwọn èèyàn ò ní fẹ́ karu ẹ̀. àmọ́ nǹkan tó yẹ pé à ń fẹ́ kí gbogbo tó lórí tẹlẹ́mù ọkà ní tó sì wàá nù rẹ̀ à ń fẹ́ kí wọ́n fi ṣiṣẹ́, a gbọ́dọ̀ mọ àwọn ọ̀nà tán fi kọ̀wé tán fi pàkíyèsí èèyàn, ọ̀nà tán fi kọ̀wé tí wọ́n fi ṣèyàn lójú kòkòrò pé má jẹ́ kọ̀wé tó ti kà ó tú ọ rí pọ̀ kátá. ìnirú eléyìí báyìí annahu yajibu alayna ta'allumu arba'i masail, bí ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa báwọn ohun àgbéyẹ̀wò mẹ́rin kan wà tó jẹ́ ọ̀ràn yẹn lórí wa ká kọ́ mọ̀ nípa rẹ̀. al-islam àti mà, al-islam àti mà kò ṣeé yà. ká wá mọ̀ ọ̀ràn yẹn ní nínú ẹ̀sìn islam. anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní talabul ilmi fariidatun ala kulli muslim. ká wá ìmọ̀ ọ̀ràn yẹn ní lórí gbogbo mùsùlùmí, pàápàá jùlọ nínú ẹ̀sìn wa yìí àwọn nǹkan kan bẹ tó jẹ́ ojúlówó ọ̀ranyàn eléyìí tó Olúwa là bọ́ gbogbo wa lọ́rùn, kò yọ ọkùnrin lẹ̀ bẹ́ẹ̀ ni ó yọ obìnrin lẹ̀, kò yọ lárúbáwá lẹ̀ bẹ́ẹ̀ ni ó yọ ẹni tí èsè lárúbáwá lẹ̀. lópin ìgbà tá a bá ti dàgbà débi ipá bàlágà gbogbo wa lọ́jọ́ ọ̀ranyàn lórí wa. àwa lè ṣe àwọn ìjọsìn bẹ́ẹ̀ àfi ká nímà. nísìn ìmọ̀ nípa abáṣe máa ṣe mọ́ra bẹ́ẹ̀ àtọ̀ abáṣe gbọ̀nsẹ̀ àbí nǹkan míì tí èsè tọ̀ nínú tí máa jáde níbi títọ̀ tí máa jáde òun lọ́ba jáde lára wa, àbí nǹkan míì tí èsè gbẹ́ lọ́ba jáde níbi tí gbẹ́ tí máa jáde. kí ni ká tún ṣe sí i? torí pé gbogbo èèyàn lélẹ́yìí lè ṣẹlẹ̀ sí, kí ni kí gbogbo èèyàn ó ṣe? ìwọ ò ní sọ pé nítorí pé bàbá rẹ kò lè tọ̀ kọ́mọ́ tààbà, almadiyu kò lè jáde lára bàbá rẹ kọ́mọ́ mọ̀ tí ó ṣe sí. bẹ́ẹ̀ ni alwadiyu, bẹ́ẹ̀ ni almaniyu, gbogbo ẹ̀ bàbá rẹ mọ̀ tí ó ṣe sí. bẹ́ẹ̀ ni ìgbẹ́ tó bá jáde ń di bàbá rẹ mọ̀ tí ó ṣe sí. ìwọ bùkátà kọ́ mọ̀ ń pa rẹ̀, ó ṣe bùkátà kọ́ mọ̀ ń pa rẹ̀, èyí ṣe dúró lórí pé bàbá rẹ ti jẹun, ìwọ bùkátà kọ́ jẹun. bàbá rẹ ti wọṣọ, ìwọ bùkátà kọ́ wọṣọ sọ́rùn kọ́ máa rìn hòhò ká. bàbá rẹ ti sùn, ó bùkátà láti sùn kí wọ́n ya wèrè. ó rí pé àwọn nǹkan yìí wọ́n pè ní ojúlówó ọ̀ranyàn, ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo tó lórí tẹlẹ́mù ní nǹkan yìí jọ́ranyàn lé lórí. tí nǹkan yìí bá wá jọ́ranyàn gẹ́gẹ́ bí àlùwàlá náà ní ìsìn, wọn ò ní sọ pé torí pé ìmáàmù tẹ́ fẹ́ ṣe sọ láti lẹ́yìn rẹ̀ ti ṣàlùwàlá ìwọ bùkátà kọ́ mọ̀ ń pa àlùwàlá, ojúlówó ọ̀ranyàn ni. bákan náà tó bá kan sọ̀lẹ́ kálukú ní ó ṣe tiẹ̀, tó bá kan siyam kálukú ní ó ṣe tiẹ̀, tó bá kan azaka ìwọ ló lówó ìwọ ló yọ zakati rẹ, tó bá kan alhajj ìwọ ló lówó lọ lálàáfíà ló sì lọ́nà tó lè gbà lọ sí hajj ìwọ ló lọ ṣe tiẹ̀. gbogbo àwọn nǹkan tó jójúlówó ọ̀ranyàn yìí báyìí kálukú gbọ́dọ̀ mọ̀ ń pa rẹ̀. ọ̀rọ̀ bẹ́ẹ̀ èmi ọ̀kọ́ kéwù kọ́rán
ibi tá ti rí pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wà ní ìsìn wọ́n ń tara wọn mọ̀ ń pa ẹ̀sìn tí wọ́n ń ṣe wọ́n kàn ń tara wọn dànù ni ìdí inú tó fi jẹ́ pé òun súfèé ní rùkú òun súfèé forí kalẹ̀ òun súfèé ń bi àtáyá sọláàtì wo ló ń ṣe òun sàlùwàlá ń kọrí nkọ̀dí àlùwàlá wo ló ń ṣe ọ̀rọ̀ yàgbẹ́ bí wọ́n ṣe ń tá bàbá ọmọ tìgbẹ́tìgbẹ́ lọ wábi tó ti fẹ́ ṣe sọ̀lá láì jẹ́ kó o ti bá lè jànú múlẹ̀ wípé gbẹ̀lọ́ ọmọ gbèdì tó bá ń ṣe sọ̀lá gbogbo àwọn nǹkan yìí ọ̀rọ̀ pé ọmọ lọlé kí òun lọ́pọ̀ ẹ̀dákun gbàgbé ẹ̀ àwọn eléyìí òun náà ní ìpele alákọ̀ọ́kọ́ nínú tó jẹ mọ́mọ́ ẹ̀sìn gbogbo wa la gbọ́dọ̀ mà ọ̀rọ̀ pé mọ́ kí wọ́n ṣẹlẹ̀ nísìn gbogbo kí nǹkan ni wọ́n ní kó kà nínú sọ̀lá ṣùgbọ́n wọ́n lọ gbọ́dọ̀ ka fatiha ọ̀rọ̀ pé ìmọ̀ fatiha kà kò ṣẹlẹ̀ ọgbọ́dọ̀ kan parẹ̀ ọgbọ́dọ̀ dáadáa tọ́ máa ka dáadáa tí ó dán lẹ́nu ẹ torí pé láìsí kò sí sọ̀lá ó sì gbọ́dọ̀ ṣe sọ̀lá torí ẹ̀ ká wá mọ̀ ìsìláàmù àti mà kò ṣeé yà ìsìláàmù ní ká wá mọ̀ ìsìláàmù ò sì kọ́yán ìmọ̀ ẹ̀sìn kéré qul hal yastawi alladhina ya'lamuna walladhina la ya'lamun sọ fún wọn tí wọ́n lè dọ́gba ni àwọn ẹni tí wọ́n mọ̀ àtẹni tí wọ́n mọ̀ wọ́n lè dọ́gba o gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ìmọ́lẹ̀ àtòkùnkùn kò lè dọ́gba bẹ́ẹ̀ ni ìmọ̀ àta ìmọ̀ wọ́n lè dọ́gba ìsìláàmù ń pàkíyèsí wa lọ sídìí pé gbogbo yín pátá èyí tẹ́ ẹ gbọ́dọ̀ kọ́ nínú ìmọ̀ ẹ gbọ́dọ̀ kọ́ bó ṣe kó múra rẹ lọ lé kí ó kọ́ lọ kọ́ bó ṣe kọ́ máa jókòó bí tó bá ti ń ṣàlàyé ẹ̀sìn kọ́ máa kọ́ bó ṣe kó múra rẹ lọ bólúmọ̀ kọ́ máa kọ́ dandan ọgbọ́dọ̀ kọ́ ń pa rẹ̀ nítorí pé kò sí bó ṣe fẹ́ ṣẹ̀sìn yìí láì máa ń pa rẹ̀ tọ́ Olúwa Ẹlẹ́dàá wa tún fi hàn wá wọn ni yarfa'illahu alladhina amanu minkum walladhina utul ilma darajat Allah máa gbé àwọn olùgbàgbọ́ òdodo nínú yín yóò máa gbé wọn ga yóò máa ṣe àlékún àgbéga fáwọn olùmọ̀ torí wọn sọ pé táwọn olùmọ̀ di méjì wọn ṣàgbéga fún wọn torí pé àwọn náà gbàgbọ́ wọn tún ṣàgbéga míì fún wọn torí pé wọn ní mà. bákan náà a rí nínú hadith Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam pé man yuridillahu bihi khayran yufaqqihhu fid-din ẹnikẹ́ni tó lù wá bá ro rere rò yóò fún ní àgbọ́yé nínú ẹ̀sìn ó pàdánù kankan látàrí pé wá mà nípa ẹ̀sìn kò sí nǹkan kan tó bọ́ ọmọ lọ́wọ́ torí pé wọ́n wá mà nípa ẹ̀sìn kí wọ́n lọ ní nígbà tó ọkọ mà nípa ẹ̀sìn wọ́n lọ gba professor of applied sciences wọ́n ní kó ka Fatiha torí pé mùsùlùmí ni ọ́ wọ́n á ní alihamdu kí ni kọfẹsọ tó gbà kí ni túmọ̀ kọfẹsọ tó gbà ìwọ ọmọ nǹkan kan nípa ẹ̀sìn rẹ ọyọ ló dùn bẹ́ẹ̀ gbogbo tó fi bàsìkò jẹ́ tó ń kọ̀wé pọ̀ sáfẹ́ di pòfẹ́sọ̀ yìí tó fàsìkò kan lẹ̀ rí láyé rẹ ipò fẹ́ lọ kọ́mà nípa ẹ̀sìn rẹ èyí tó yẹ pé yóò jẹ sábàbí tó fi wà lìjánà jọ ọgbìn dàlùkìyàm nítorí pé wọn náà lára gbogbo sọláàtì tó máa ń ṣe ọgbọ́dọ̀ ka Fatiha ń lọ wàá dámà wọn ní wọn bó ṣe ń fò láti Dubai bẹ́ẹ̀ lọ ń lọ sí Hong Kong bẹ́ẹ̀ lọ ń lọ sí Switzerland bẹ́ẹ̀ ni Amsterdam gbogbo àwọn àlùtọ́ ń lọ́nu ọmọ nǹkan kan pa ẹ̀sìn and then what kí ló fi wá jèrè dandan àwọ̀dọ̀ kọ́ mọ̀ nípa ẹ̀sìn wa tó o bá lè wọlé kí ó tó sì lè lọ máa bá olùmọ̀kọ́kọ́ máa kọ́ ọ gbọ́dọ̀ ṣaláì máa wà níbi tó bá ti ń ṣèdánilẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ ẹ̀sìn kó o sì rí pọ́ǹdì kì í ṣe pọ́kàn máa gbọ́ bí ìgbà tó ń pàrònú rẹ kí látàárọ̀ kí lọ pàrònú rẹ inú mi tiẹ̀ ń bàjẹ́ náà mo dé dánilẹ́kọ̀ọ́ lọ́kàn balẹ̀ kí ló rí mú kókónù kí ló rí mú nù tí wọ́n wí fún yín ò rí nǹkan kan mú ọkàn lọ bí ìgbà tó lọ pàrònú rẹ kò nítumọ̀ nítorí pé ẹ̀sìn yìí ó ṣe ó bùkátà àmọ̀ láti ṣe láì sí mà kò sí bá a ṣe lè ṣẹ̀sìn torí ẹ̀ nígbà tí Islam bá ń sọ
rere nípa àmà, tí bá ń sọ ńláńlá tí ń bẹ fún ìmà, tí bá ń sọrú àpọ́nlé ńlá tó ló wá máa ń ṣe fáwọn olùmọ̀, ìmọ̀ ẹ̀sìn ni ó, ìmọ̀ ẹ̀sìn Islam. àmọ́ kìí ṣe ìmọ̀ ẹ̀sìn Islam tó pọ̀ tó nǹkan tó fẹ́ di babaláwo, kìí ṣe kí ó jákujáku o. ìmọ̀ ẹ̀sìn tó ló wá fi rán Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó ní ṣe pẹ̀lú qala Allahu qala rasuluhu, Allah sọ Ànábì sọ. torí ẹ̀ agbọ́dọ̀ wá máa tọ́ba lè kọjá eléyìí tó jẹ́ ti gbogbo wa tí wọ́n tún tẹ̀síwájú tó tún wá wá wọn máa jinlẹ̀ nípa nǹkan púpọ̀ tó wà nú ẹ̀sìn tí ì sọ̀rọ̀ yẹn lórí gbogbo èèyàn kó kọ́ ń pa rẹ̀, àlùmọ̀ ó tún ṣàǹfààní lára rẹ̀, nítorí pé àlùmọ̀ tó bùkátà mà tó lọ síwájú yẹn, torí kí gbogbo wọn náà ń jọ ayé gbà á mà. àwọn nǹkan míì ta tún fẹ́ mọ̀, àwọn nǹkan míì ta tún fẹ́ béèrè, àwọn nǹkan míì ta tún fẹ́ ṣe láyé wa, tá a bá láwọn olùmọ̀ báwọn nǹkan ṣe wá. torí rẹ̀ ká wá mọ̀ pàtàkì. torí ẹ̀ ni nígbà tá a bá ti rán ọmọ tí ó wà mọ̀, tá a sì ráwọn olùmọ̀ tí ó kọ́ wọn, wọ́n yẹ ká rí àwọn ẹni tó lúwa tún bùkún táwọn lè náwó wọn ràn wọ́n lọ́wọ́, àtẹni tí ń kọ́ wọn àtẹni tí ń kọ́. kọ́ sì ràn lọ́wọ́ fáwọn olùmọ̀ tí wọ́n máa kọ́ wọn nímọ̀, kó sì ṣèrànlọ́wọ́ fáwọn ọmọ tó fẹ́ kọ́ mọ̀. kó má jẹ́ kó lùmọ̀ màlà, kó sì má jẹ́ kó ọmọ tí ó kẹ́kọ̀ọ́ náà màlà. lọ́nà tó jẹ́ pé pẹ̀lú ìrànlọ́wọ́ ẹ̀yin ó tún máa gba ládá wípé ẹ̀yin náà ń bẹnu ẹni tó ṣèrànlọ́wọ́ ṣàtìlẹ́yìn fún ìmọ̀kọ́tànká ìmọ̀ ẹ̀sìn láwùjọ yín. àwọn ọmọ yìí wọ́n fi ṣàṣeyege, àwọn olùkọ́ yìí àwọn náà ò fi jẹ́ni tó ṣe wípé wọn ọ̀rẹ́ ni kọ́. eléyìí pàtàkì ká wá ìmọ̀, tó bá wá títí títí ń bì kan, ibi tó bá pín síbẹ̀ tún lọ́bọ̀ míì ẹ tún lọ kọ́, ibi tó bá tún pín síbẹ̀ tún lọ́bọ̀ míì tún lọ kọ́, ẹni tó fẹ́ lọ síwájú nù. àmọ́ gbogbo àwọn àyíkù dandan a gbọ́dọ̀ kọ́ àwọn tá a fi sojúlówó ẹ̀sìn. àwọn kọ̀ọ̀kan táwọn wá fara wọn kalẹ̀ báwọn fẹ́ kẹ́kọ̀ọ́ ìdójú àmì, a gbọ́dọ̀ ra wọn náà. kì í ṣe bọ́rọ̀ ti ṣe rí láwùjọ wa lónìí, àwọn èèyàn dààmú fẹ́kọ̀ọ́ ẹ̀sìn rárá. wọn àdààmú fẹ́kọ̀ọ́ ẹ̀sìn, wọ́n kàn fẹ́ kọ́ súkẹ́súkẹ́ kọ́ máa halẹ̀ ọ̀nà ustaz pangolo. wọn àdààmú pẹ̀lú pé kọ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn kọ́ yanjú. wọn àdààmú pẹ̀lú pé káwọn náà kí wọ́n tiẹ̀ wà nípò pé agbọ̀nbi táwọn bá bára àwọn kí àwọn èèyàn fọkàn balẹ̀, insha Allah ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí bá ń dojú sú wọn wọ́n máa rí àlàyé tí wọ́n máa bá wọn yanjú rẹ̀ lọ́dọ̀. ó yẹ kó wà bẹ́ẹ̀ nítorí pé àlùmọ̀ pọ̀, ìlú tá àlùmọ̀ sì ń gbé ọ̀pọ̀. ó yẹ kó jẹ́ pé lágbọn abì kọ̀ọ̀kan ara wọn kan tá a fi wọn ta kókó ń bẹ̀, máa kọ́ wọn lẹ́sìn bẹ́ẹ̀, máa kọ́ wọn lẹ́sìn bẹ́ẹ̀, máa kọ́ wọn lẹ́sìn bẹ́ẹ̀, àyèmọ̀kọ́ máa dínkù, àwọn èèyàn máa ṣẹ̀sìn bólúwa ti ṣe ń fẹ́. ẹ̀yin tẹ́ sì lówó tíra ni wọ́n lè rà tó fún àwọn ọmọ tí ń kẹ́kọ̀ọ́ ni, owó ló lè gbé kalẹ̀ ni tó fi máa sanwó oṣù àwọn mọ̀álìm tí bá ń kọ́ wọn ni, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọn náà sì kàn bẹ́ẹ̀, kò síbi tó ń gbowó lọ, ayé yìí náà ni. tó bá sì fi ṣe dáadáa, àwọn ọmọ rẹ tí ń bọ̀ ó lè jẹ́ pé àwọn ni làwọn tàtàrà owó rẹ táwọn ó jogún, táwọn rà àlùjánnà rà. ìwọ bàbá olówó tó rọ àrù rẹ láti pilẹ̀, ìwọ láǹfààní yan wo bíbànújẹ́ rẹ ó ṣe pọ̀ tó lọ́jọ́ gbẹndàlùkìyàmà. nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n fowó lẹ̀ sáyé, owó ju agbára tí wọ́n lọ, níná lówó náà wọn. àwọn ọmọ wọn làwọn níkápá láti náwó. àwọn ọmọ wa tàtàrà owó bàbá wọn tán jogún rà àlùjánnà, bàbá tán jogún owó rẹ̀ ńkọ́ òun sáhun. torí ẹ jẹ́ ká gbìyànjú ká ti tàtà ayé yìí ká máa sánà ibi tá a fẹ́ lọ dé sí lẹ́yìn ìgbà tá a bá kú, ibi tá a fẹ́ dúró sínú lónìí. àwọn nǹkan mẹ́rin kan wà tó jẹ́ àwọn àgbéyẹ̀wò tó jẹ́ ọ̀ranyàn lórí wa wípé kí gbogbo wa ká kọ́ mà nípa rẹ̀. àbí Allah azza wa jal kó fún alálẹ̀kùn mà nínú ẹ̀sìn wa, kó ràn wá lọ́wọ́ fáwọn èyí tá a bá ti mà, kó lọ ẹlẹ́dàá wa kó ṣe ní ìmọ̀ àmàlò
kọ́mọ̀ sí ń tá a mà àti ń tá a wí àti ń tá a gbọ́ kọ́mọ̀ sí ní ìbálẹ́jọ́ aburú fún wa nílé ayé ń bí àti lọ́la gbẹ̀ndẹ̀ kìyàmà olú ẹlẹ́dàá kó bá tún àwùjọ wa ṣe kó tún àwa náà ṣe subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu.